A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ikọ̀ ológun Operation Fansanyama ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí tó ń kó ohun èlò lọ fún ẹgbẹ́ adàlúrú bí wọ́n ti rí 150 bàtà ogun combat boot àti àwọn nǹkan mìíràn gbà kalẹ̀ ní ọwọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn iléeṣẹ́ NAN lọ́wọ́ lónìí Ọjọ́bọ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ojúnà Sokoto sí Gòzó níbi wọ́n ti ń ṣiṣẹ́ ìdọ́kọ̀dúró stop and search ní ọwọ́ ti tó afurasí lánàá Ọjọ́rú. Iléeṣẹ́ ológun ní afurasí ń lọ ìrìnàjò pẹ̀lú ọkọ̀ Honda Civic tí ológun fi ṣe àkíyèsí àwọn nǹkan èlò ológun tí ó kó sínú ọkọ̀. Lára àwọn nǹkan tí wọ́n bá nínú ọkọ̀ láti rí 150 bàtà ológun, jackknife 3, electric shockers 3, tajútajú tear gas, bẹ̀rẹ̀tì ológun àti bẹ́líìtì. Bákan náà ni ológun rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 2, iPad àti digital wristwatch tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n fi ń tọpinpin. Wọ́n ṣe àpèjúwe àwárí yìí ní àṣeyọrí ńlá lórí ìgbìyànjú àti wọlé àwọn adàlúrú palẹ̀, pàápàá jùlọ ọ̀nà tí wọ́n ń gbà àti rí nǹkan èlò gbà tó ń mú kí iṣẹ́ wọn máa gbòòrò sí i káàkiri ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Afurasí ti wà ní àhámọ́ ológun pẹ̀lú ìwádìí bí wọ́n ti sọ ohun wọ́n rí gbà ní ọwọ́ rẹ̀ di ẹsíbíìtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho lórí ohun tí ó sọ tako àwọn ajínigbé àti ọ̀daràn tí wọ́n ń ṣọṣẹ́ ní àwọn apá ibìkan ní ilẹ̀ Yorùbá. Bí wọ́n ti ní ààbò aráàlú ni ó ṣe kókó jùlọ. Bákan náà ni ẹgbẹ́ yìí lo àǹfààní yìí fi gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí ó ti fi àbá lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ bí wọ́n ti rọ ìjọba àpapọ̀ àti àwọn aṣòfin ìpínlẹ̀ pẹ̀lú àwọn gómìnà kí wọ́n lo àǹfààní yìí dáradára fún ìwúlò ará ìlú. Gẹ́gẹ́ bí àlàyé Afẹ́nifẹ́re, Ìgbòho kò dúnkòokò mọ́ ẹ̀yà tàbí ẹgbẹ́ kankan, ṣùgbọ́n fún àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà dàlúrú ní ilẹ̀ Yorùbá. Àtẹ̀jáde yìí tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ajínigbé ní ojúnà Ìgbòho sí Ìgbẹ́tì, agbègbè Òkè Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Láti fèsì sí ìṣòro ààbò ní Sunday Ìgbòho fi rìnrìn àjò lọ ìlú abínibí rẹ̀ ní Ìgbòho lópin ọ̀sẹ̀ tí ó kọjá, níbi tí ó ti fún wọn ní wákàtí 2 láti fi yọ̀ǹda aláboyún àti àwọn 2 tí wọ́n jí gbé. Àìjẹ́ bẹ́ẹ̀, òun yóò fi ojú àwọn ajínigbé rí màbo. Bákan náà ni Ìgbòho ṣe ìkìlọ̀ fún àwọn Fúlàní tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn kí wọ́n jáwọ́ ní kíákíá. Bákan náà ni ó kìlọ̀ fún ọmọ bíbí ìlú Ìgbòho tàbí ará ilẹ̀ Yorùbá tí wọ́n bá ká wípé ó ń ṣe agbódegbà fún ẹgbẹ́ ọ̀daràn àti ajínigbé. Ó wá fi dá àwọn olùpamọ́ òfin aráàlú lójú wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Ṣùgbọ́n ìkìlọ̀ Ìgbòho yìí dá awuyewuye sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ẹgbẹ́ láti ẹkùn àríwá. Lára wọn ni ẹgbẹ́ Arewa ACF, ẹgbẹ́ àgbààgbà NEF, CNG àti CFPN. Bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu gbèdéke àti ọ̀rọ̀ agbára tí Ìgbòho sọ tako àwọn Fúlàní tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn àti ajínigbé. Wọ́n tẹ̀síwájú láti ké sí Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kí wọ́n ti gbangba kìlọ̀ fún ajìjàǹgbara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ìfọpo Dangote tún ti ṣe àdínkù owó epo rẹ̀ jákèjádò orílẹ̀-èdè sí 1,125 naira jálá kan kúrò ní 1,175 naira tí wọ́n ń tà. Agbẹnusọ fún iléeṣẹ́ Dangote Anthony Chejina fìdí àdínkù yìí múlẹ̀ lónìí. Èyí túmọ̀ sí wípé 50 náírà dín sí iye tí Dangote ń gbé epo jáde láti iléeṣẹ́ Gantry. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí owó epo rọ̀bì já wálẹ̀ sí $69 àti $73 bárẹ́lì kan ní àkókò kan náà tí rògbòdìyàn Middle East rọlẹ̀. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 16 oṣù kẹfà ni Dangote ṣe àdínkù owó epo pẹ̀lú 75 naira jálá kan tí ó mú àwọn alágbàtà lórílẹ̀-èdè ṣe àdínkù owó jálá epo lẹ́yìn ọjọ́ díẹ̀. Èyí mú àpapọ̀ àdínkù tí Dangote ti ṣe láàrin ọ̀sẹ̀ méjì jẹ́ 125 naira jálá kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ilé alájà mẹ́ta kan ti dà wó ní agbègbè Alákijá, ìpínlẹ̀ Èkó, tí ọ̀pọ̀ èèyàn sì ti há sínú àwókù ilé. Ìròyìn jábọ̀ wípé ìjàmbá yìí wáyé láàrin aago 12:20 òwúrọ̀ òní. Wọn kò tíì mọ iye ènìyàn tí ó há sínú àhámọ́. Bákan náà ni wọn kò tíì rí àwọn àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì títí di àsìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n àwọn olùgbé àti olùwòran kórajọ nítòsí bí wọ́n ti ń retí ìdásí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ ìgbìmọ̀ amòfin Legal Practitioners Privileges Committee (LPPC) ti bu ọwọ́ lu sẹ̀ríà suspension olóyè Mike Ozekhome kúrò ní ipò àwọn àgbà amòfin SAN. Ìpinnu yìí fìdí múlẹ̀ níbi ìpàdé 173rd General Meeting tí ó wáyé ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2026. Ìgbìmọ̀ ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé gẹ́gẹ́ bí ìlànà òfin ìṣẹ̀dálẹ̀ oyè àgbà amòfin Nàìjíríà àti gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú oyè yìí bí wọ́n ti ń retí àbájáde èsì láti ẹnu ìgbìmọ̀ olùbáwí. Nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà láti ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó tún jẹ́ akọ̀wé fún LPPC Kabir Akànbí bu ọwọ́ lù ni wọ́n ti ní sẹ̀ríà yìí wà fún láti dáàbò bo ìwà ọmọlúàbí oyè àgbà amòfin bí wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé láti ìsìn lọ kí olóyè Ozekhome dẹ́kun àti máa pe ara rẹ̀ ní àgbà amòfin títí àbájáde ìdájọ́ ìgbìmọ̀ olùbáwí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára Channels TV. Opó olóògbé òṣèré ilẹ̀ Nàìjíríà John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Ibu ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́ bí ó ti ní òun ń làkàkà pẹ̀lú àwọn ọmọ láti san owó ilé-ìwé àti àwọn nǹkan mìíràn tí ó ṣe kókó. Nínú fọ́nrán ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú content creator kan, King Michi ní aya olóògbé àti àwọn ọmọ rẹ̀ ti sọ̀rọ̀ lórí ìlàkàkà mọ̀lẹ́bí lẹ́yìn ikú Mr. Ibu. Pẹ̀lú ẹ̀dùn ọkàn ni opó fi ṣàlàyé wípé láti oṣù méjì ni àwọn kò ti rí iná lò látàrí àìrí owó iná. Ó ní omi kànga ni àwọn ń pọn nítorí àìsí owó. Alaalẹ́ ni wọ́n ń wá bí wọ́n á ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ṣáàjì. Kò rọrùn rárá. Ọ̀kan nínú àwọn ọmọbìnrin olóògbé gbóríyìn fún ìyá wọn fún bí ó ti di òpó ilé mú pẹ̀lú gbogbo ìlàkàkà wọn. Ó ní gbogbo ohun tí ó bá wà ní ìkápá rẹ̀ ló ń ṣe kí wọ́n tó lè jẹun, san owó iléèwé, mú inú wọn dùn. Bákan náà ni opó yìí ṣe àfihàn ewu tí ó dìrọ̀ mọ́ bí àwọn ọmọ rẹ̀ ṣe dẹ́kun ilé-ìwé látàrí àìrí owó san. Content creator yìí wá ní àwọn tí ń gbé ìgbésẹ̀ láti béèrè ìrànlọ́wọ́ fún mọ̀lẹ́bí láti fi san owó ilé-ìwé, owó iná àti àwọn gbèsè mìíràn tí wọ́n ti jẹ kalẹ̀. Mr. Ibu tí ó jẹ́ ọ̀kan lára ìlúmọ̀ọ́ká aláwàdà òṣèré Nàìjíríà di olóògbé ní ọjọ́ 2 oṣù kẹta ọdún 2024 lẹ́ni ọdún 62. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Omilẹ̀ ńlá méjì kan ti ṣekú pa ènìyàn 22 tí àwọn tí wọ́n lé ní 700 fi ara pa gẹ́gẹ́ bí ààrẹ fìdí-hẹ orílẹ̀-èdè Venezuela ṣe sọ lónìí lẹ́yìn tí omilẹ̀ yìí wó gbogbo ilé tí ó mú ará ìlú máa sá kíjokíjo. Àwọn aláṣẹ àti ará ìlú ti ń wá ọ̀nà àti rí ènìyàn fàyọ lábẹ́ pálapàla lẹ́yìn ìjàmbá tí ó mú adarí Delcy Rodriguez kéde ìlú ò fararọ state of emergency. Omilẹ̀ ńlá 7.2 àti 7.5 yìí jà ní agbègbè kan náà lánàá Ọjọ́rú gẹ́gẹ́ bí àgbéyẹ̀wò United States Geological Survey ṣe jábọ̀, tí ó mú àwọn ilé ní olú ìlú wó palẹ̀, mú wọn ti pápákọ̀ òfurufú ńlá orílẹ̀-èdè pa. Níbi ó ti ń bá ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ lówùúrọ̀ òní ni Rodriguez ti ní títí di àkókò yìí àwọn ti gba àkọọ́lẹ̀ ikú ènìyàn 22 pẹ̀lú 700 àwọn tí ó ti fi ara pa. Ó fi kún wípé òun kò tíì gba ìròyìn lórí ibi omilẹ̀ ti ṣọṣẹ́ jù ní La Guaira. Akọ̀ròyìn AFP jábọ̀ wípé bí omilẹ̀ ti mìlú tìtì ní àtẹ̀gùn kọ́kọ́ já lulẹ̀ tí nǹkan bẹ̀rẹ̀ sí já lulẹ̀ látorí àjà. Ó burú jáì. Ààrẹ ilẹ̀ US Donald Trump sọ lálẹ́ àná wípé omilẹ̀ ńlá tí ó kọlu Venezuela dá ìjàmbá tí ó pọ̀ sílẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ikú bí ó ti ní US ti gbáradì àti ṣe
ìrànlọ́wọ́ ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.